ìjàkadì ńlá mà rèé o láàrin LIZZY ANJORIN àti Madam SAJE. ẹ̀yin èèyàn wa ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí ẹ gbọ́ bá ó sì máa sọ fún yín bó ṣe ń lọ láàrin Madam SAJE àti LIZZY ANJORIN. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ẹ kú dédé ìwòyí ẹ̀yin olólùfẹ́ wa, ẹ jẹ́ ká sọ fún yín bó ṣe ń lọ lórí ọ̀rọ̀ Madam SAJE àti LIZZY ANJORIN. Ẹ̀yin èèyàn wa, Madam SAJE mà ti jáde o wípé wọ́n ní ìwọ ni ìwọ sọ wípé ìwọ kọ́, ìwọ tó ń ṣèkà tó ń ṣe ibi fọ́mọ lọ́mọ tó sì bí ọmọ tiẹ̀ tó wá ń gbé ọmọ lọ́mọ tó ń gbé ṣépè tó ń sọ̀rọ̀ burúkú sínú ayé ọmọ lọ́mọ. Ó ní wípé kí wọ́n nìṣó wípé wọ́n bá Ọlọ́run níwájú, ẹni tó jókòó tó ní wípé ẹnì kankan ò lè mú òun, wípé alágbára ni òun, kò sóhunkóhun tẹ́nì kankan lè ṣe fún òun. Ẹ̀yin èèyàn wa, Madam SAJE mà sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìgbẹ́nu tán o. Ẹ̀yin èèyàn wa, nínú fídíò náà ni Madam SAJE ti sọ wípé gbogbo alágbára ayé, èyí tó ń sọ wípé kò sẹ́nì kankan tó lè mú òun, kò sóhunkóhun tí ẹnì kankan lè ṣe fún òun, wípé bó bá ṣe wu òun ni òun ó ṣe hùwà, ọ̀rọ̀ tó bá wu òun lòun ó sọ sínú ayé ọmọ lọ́mọ. Ó ní wípé kí wọ́n nìṣó, kí wọ́n tẹ̀síwájú, ṣùgbọ́n o kí wọ́n má ṣe gbàgbé wípé Ọlọ́run bẹ, Ọlọ́run wà. Gbogbo ẹni tó jókòó tó ń lo agbára lórí ọmọ lọ́mọ, ó ní wípé agbára Ọlọ́run ju ti gbogbo wọn lọ o. Gbogbo ẹni tó sọ wípé àwọn ní owó lọ́wọ́, àwọn ní èèyàn lẹ́yìn, kò sẹ́ni tó lè mú àwọn. Ó ní kí wọ́n má ṣe gbàgbé wípé kò sí ẹnikẹ́ni, kò sí ẹ̀dákẹ́dá èyí tí Ọlọ́run kò lè mú. Ẹ̀yin èèyàn wa, Madam SAJE sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú fídíò náà yẹn. Ó ní kí wọ́n tẹ̀síwájú o, wípé wọ́n ò bá Ọlọ́run níwájú, Ọlọ́run wò wọ́n. Ìgbà tó bá wu Ọlọ́run láti ṣe ìdájọ́ wọn, ó ní kò lè gba Ọlọ́run ní ìṣẹ́jú kan. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ ìgbẹ́nu tán ó kọjá bẹ́ẹ̀. Ẹ sì mọ̀ wípé LIZZY ANJORIN ti ń bínú láti bí ìgbà díẹ̀ sẹ́yìn. Bó ṣe ń gbé ọmọdé ṣépè náà ló gbé àgbàlagbà ṣẹ́ èpè. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ ilé ńlẹ̀ ó kọjá bí ẹ ṣe rò tó. Ẹ̀yin èèyàn wa, ohun tí ẹ bá lérò pé ó ń ṣẹlẹ̀ tàbí ibi tí ẹ bá lérò pé Madam SAJE kọjú ọ̀rọ̀ wọn sí, ẹ̀yin èèyàn wa ẹ tẹ̀ sí comment section kí a lè sọ̀rọ̀ nípa rẹ̀. Tó bá rí bákan náà, ó tún di ọjọ́ mìíràn, ọjọ́ ire. Ó dàbọ̀.